alákànmújọba o Ìbàdàn ẹ mú jó. Adéwọ̀lú ọba wa àkànmújọba o Ìbàdàn adúpẹ́ ọba Rashidi wa Ládọjà ìgbà rẹ̀ aṣolúyọ̀lé o alákànmújọba o Ìbàdàn ẹ mú jó. alákànmújọba o Ìbàdàn ẹ mú jó. Adéwọ̀lú ọba wa àkànmújọba o Ìbàdàn adúpẹ́ ọba Rashidi wa Ládọjà ìgbà rẹ̀ aṣolúyọ̀lé o alákànmújọba o Ìbàdàn ẹ mú jó. odò Olúbàdàn o oríire ló kó dé. Adéwọ̀lú ọba wa odò Olúbàdàn o ìdẹ̀ra ló gbé dé ọba Rashidi Adéwọ̀lú o àkànmú ọmọ Ládọjà odò Olúbàdàn o oríire ló kó dé. odò Olúbàdàn o oríire ló kó dé. Adéwọ̀lú ọba wa odò Olúbàdàn o ìdẹ̀ra ló gbé dé ọba Rashidi Adéwọ̀lú o àkànmú ọmọ Ládọjà odò Olúbàdàn o oríire ló kó dé. àkànmú Adéwọ̀lú d'Olúbàdàn tilẹ̀ Ìbàdàn gbogbo ayé náà yọ̀ tá ń dunnú. gbogbo wa ní Ìbàdàn là ń dunnú o gbogbo wa ṣàlàyọ̀ tá ń dunnú. gbogbo wa ní Ìbàdàn là ń dunnú o gbogbo wa ṣàlàyọ̀ tá ń dunnú. gbogbo wa lólùyọ̀lé ń sọpẹ́ o bàbá àlùbáríkà tó gbàdé. f'Adéwọ̀lú Ládọjà àkànmú Rashidi ọba rẹ̀ ìlúfẹ́ mi lóye tó gbàdé. kádé pẹ́ lórí Adéwọ̀lú kí bàtà ó pẹ́ lẹ́sẹ̀ ọba wa àkànmú pẹ́ lórí ìtẹ́ ọba. Adéwọ̀lú pẹ́ lórí àpèrè ọba àkànmú pẹ́ lórí ìtẹ́ ọba. Adéwọ̀lú d'Olúbàdàn gbogbo ayé ń dunnú. alákànmú d'Olúbàdàn gbogbo ayé ń yọ̀ ní o àsìkò ọba Rashidi ayẹ̀wà ìgbà ọba Ládọjà àsàn wa o Olúyọ̀lé ẹ̀ máa yọ̀ ọba tuntun tó gbàgbé. Adéwọ̀lú d'Olúbàdàn gbogbo ayé ń dunnú. àkànmú d'Olúbàdàn gbogbo ayé ń yọ̀ ní o àsìkò ọba Rashidi ayẹ̀wà ìgbà ọba Ládọjà àsàn wa o Olúyọ̀lé ẹ̀ máa yọ̀ ọba tuntun tó gbàgbé. Adéwọ̀lú wà pẹ́ àkànmú o Rashidi wà pẹ́ o ọmọ Ládọjà wà pẹ́. àkànmú o Adéwọ̀lú wà pẹ́ o tẹ̀mí rẹ̀ gùn kó pẹ́ fún wa nílé Olúyọ̀lé kárádé wà nìbàdàn o. Adéwọ̀lú wà pẹ́ àkànmú o Rashidi wà pẹ́ o ọmọ Ládọjà wà pẹ́. àkànmú o Adéwọ̀lú wà pẹ́ o tẹ̀mí rẹ̀ gùn kó pẹ́ fún wa nílé Olúyọ̀lé kárádé wà nìbàdàn o. ọba tó tóbi àrò ọba rẹ̀rẹ̀ bí òsùn tèmi tó pẹ́ mo súnmọ́ bá níwọ̀n ẹgbẹ̀je ọmọ Fálànú mo jìnnà sọ́ba níwọ̀n ẹgbẹ̀fà Àyìndé òdì mọ́lẹ́mi ò jẹ́ kéré ọba kábíyèsí o ọba Rashidi Adéwọ̀lú àkànmú Ládọjà ọba aláyélúwà ìlúfẹ́milóyè ọba rẹ̀ ọba Olúbàdàn tuntun tilẹ̀ Ìbàdàn ọba Adéwọ̀lú jọba nílẹ̀ Ìbàdàn ó kórí ìrèdè o ó kórí ìrèdè fún gbogbo tilé tó kó kábíyèsí o Adéwọ̀lú àkànmú Ládọjà kórí ó jẹ́ òpé lápẹ̀rì ọba kẹrin kése ọba oníkájú kú o ìdẹ̀ra ti wọ̀lú Ìbàdàn tọ́gbọ́ Olúyọ̀lé ó máa yọ̀ ká máa jó náà ni olóríire ọba lọ́jẹ́ oríire ti dé bá gbogbo mùtúmùwà ìgbà ọba Rashidi àsàn wá sọ́wọ́ o ìgbà rí àsàn wá síre àsàn wá sọ́lá sáìkú ti ṣe baálẹ̀ ọ̀rọ̀ lásìkò ọba Adéwọ̀lú gbogbo wa ò ní mọ̀ nira kéèkó mọ̀ ké bí eku kẹyẹ ó mọ̀ ké bí ẹyẹ kọ́mọ èèyàn ó mọ̀ fọ́n bí èèyàn onígègé àrà ọ̀yá mo fẹ́ koríki ọba wa ọ̀yá mi inú mọ̀jẹ̀ òpèrè omi ọkọ̀ lọ́yàn aró ẹ̀gẹ́ o mo sẹ́nu lọ́tí mo fẹnu lọ́yìn àrẹ̀fẹ̀ gbáyìí lóye èmọ̀jẹ̀ mọ̀jẹ̀ dáadẹ́lẹ̀ lajàṣẹ́ ọ̀yá dọ̀sìn ọ̀yá dọ́lá ọ̀yá arúmú bí ẹni gbẹ́kẹ́ mọ́tàlálà mọ́ ìjòyè ní mọ̀jẹ̀ máa gbọ́ mi gbọ́rọ̀ ẹnu tèmi lógun
ògùdù yọyún oyè lájàṣẹ́ ògùdù àkànbí okọ́lá pọ̀ mọ́yè ògùdù tí mo kọ́lá nílé bàbá tó bí yín lọ́mọ mo níbo ní kọ́lá sí ọba alájogun àkọ́lé èsùn bàbá àgbẹ̀dẹ ọba àbàyà gbinigbini bí alágbẹ̀dẹ kangun lárọ́ ẹrú òní báwọn duyè nípòlé nílé bàbá tó bí yín lọ́mọ ìwọ̀fà èdùyè lọ́yàn ọmọ jẹ ìwọ̀fà tó bá duyè lájàṣẹ́ tójúmọ́ bá mọ́ wọn ní kó gbọ́ pé kó bá ń roko lọ ní kó tó kọfà kó tó kọrun ìtọ́ ẹnu àti wọlẹ́nu rẹ̀ gẹ́rẹ́gẹ́ kó tó dé olóyè ó ti múyè jẹ ọ̀yá dọ́là.